Ẹ káàbọ̀ sórí ètò wa o ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wà nílé lóko àti lẹ́yìn odi. Ẹ̀yin ènìyàn wa ìlú Ọwá Onire lẹ́ ń wò yìí o nípínlẹ̀ Kwara. Àwọn agbésùmọ̀mí wọ́n ti ya wọbẹ̀, wọ́n ti sọ̀lú Dahoro, kò sí ẹnì kankan mọ́ nínú ìlú yìí. Àwọn ọlọ́pàá ìyẹn ni àwọn agbófinró àwọn lẹ́ ń wò yìí o tí wọ́n ń lọ bẹ̀ tí wọ́n lọ ṣe àfihàn fọ́nrán yìí. Wípé eléyìí ó ti lágbára o pẹ̀lú gbogbo bí wọ́n ṣe kó àwọn ọlọ́pàá síbẹ̀. Ẹ wo àwọn ará ìlú wọn ò dúró o. Ọkọ̀ tẹ́ ẹ̀ wò wọ̀nyí ọkọ̀ àwọn ọlọ́pàá bí àwọn ọlọ́pàá ṣe pọ̀ tó tí wọ́n wà nílùú Ọwá Onire kò nílùú ẹyọ kan mọ́. This is my first time tí màá rí pé kidnapper àpọ̀jù èèyàn kúrò nílùú. Àwọn tó kù wọn ti sá lọ ládùúrò àwọn ilé tẹ̀ ń wò wọ̀nyí kò sí ẹnì kankan tó dúró síbẹ̀ mọ́. Nǹkan tá à ń sọ fún wa nìyẹn wípé àní àwọn pípù wọn wọ́n fẹ́ wá gba ìlú ni wọ́n fẹ́ gba ilẹ̀ ni tí ará ìlú bá ti lè sá jáde bẹ́ẹ̀ wọ́n lọ kó àwọn ọmọ wọn àti àwọn èèyàn wọn wá jókòó sínú ẹ̀ ọjọ́ ọ̀la fẹ́ ṣe lẹ́yìn ilẹ̀ Yorùbá jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọlọ́pàá tí wọ́n wà nínú ìlú tí wọ́n lọ ṣe àfihàn fọ́nrán yìí o wọ́n ní eléyìí ti lágbára o wípé àwọn ilé ìdílé ará ìlú tó kúrò nínú ìlú o ẹ wò ẹ ti rí ẹ wo gbogbo inú ìlú yẹn kò sí ẹni bọ́ọ̀dì mọ́ nínú ẹ̀ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọlọ́pàá tó ṣe fídíò ìsìta. Kwara State, see where we dey o, nobody dey in this town again o. The people of this town, all of them, they have run away. Kidnapper don't pursue them from this village. So, but I'm doing video. Can you go shine this is my first time to my request kidnapper approach your crown. Is anybody to want Lumo? Loot it down. Somebody to want it Lumo. They say Ọwá Onire, Kwara State. Bàtà ń bọ̀ àgbà òró jáde sí gbogbo ẹ̀bùn gbogbo yẹn lágbà. Gbogbo ìlú ti jáde tán o. Ìlú ti jáde o, ìlú wọ́n ti tú jáde lọ. Nobody dey again. Àfi ewúrẹ́. Ewúrẹ́ nìkan ló wà o. Ewúrẹ́. Kò sẹ́nibọ́dì tó wà lù mọ́ o. Àfàwọn ọlọ́pàá làwa tẹ́kọ̀ wà ń bí wa. Ó rí. Nobody dey for town again o. Okay, Ọwá Onire. Àbí? Àti Ọwá Onire. Màá fẹ́ fi Bídèmí ṣe yẹ̀yẹ́. Ọwá Onire o. Ọlọ́pàá làwa tẹ́kọ̀ wà ní Ọwá Onire, Kwara State. Nobody there in the town again. No. This is Ọwá Onire Palace. The palace of Ọwá Onire. Ọwá Onire. Was anybody to want to do? Ọlọ́pàá nìkan ló wá síbí o. Bí la patrol wá sí o. Ọwá Onire. Ọwá Onire, Kwara State. Well done. Aguda. Okay, you dey snap. Solution. Anybody to want to know? Nobody dey town again. Me Glory, this is my first time. Ọwá Onire. Hey.
ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa rí nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ọwá Onire ní ìpínlẹ̀ Kwara o, pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe wà ń bẹ̀, àwọn ará ìlú wọn ti sá lọ o. ṣé ẹ ti rí pé ọwọ́ àwọn ọlọ́pàá gan ò ká nǹkan tó wà ńlẹ̀ àtọwọ́ àwọn ológun, torí wípé pẹ̀lú pé wọ́n kó àwọn ọlọ́pàá sínú ìlú yìí síbẹ̀síbẹ̀ ní àwọn ará ìlú ò dúró o. àwọn agbésùmọ̀mí wọn ń ṣòro bí agbọ́n lójoojúmọ́ ni. ibi tẹ́ ẹ ti ń wò mí yìí, ìlú tí mo wà lẹ́ ń wò yẹn o. tó bá yẹ pé bẹ́ẹ̀ ni àwọn agbésùmọ̀mí ń ya wọ̀lú, ṣé a lè máa ríbi sá lọ? ṣé a lè rí bẹ́ẹ̀ dúró sí? ètò ààbò wà ń bẹ̀ la fi dúró síbẹ̀ o. òun la fi ní ká fọwọ́sowọ́pọ̀ wípé a ní ètò ààbò náà gbọ́dọ̀ wà nínú ìlú títí wa. gbogbo àwọn ìlú tóòtó Nàìjíríà tóòtó ilẹ̀ Yorùbá ni wọ́n wà, tó yẹ pé kò sí nǹkan tó jọ mọ́ wọ́n jíyàn gbé, wọ́n géyàn lórí. kí ló dé? ẹ wo bínú ìlú ṣe rí. kò sí ẹnìkan ilé tẹ́lòmíì kọ́ tó yẹ pé wọn ò tẹ̀ tí san owó páànù, owó igi tí wọ́n fi kàn gan wọn ò tí san. ẹlòmíì gbọ́múlé látà gbédìlé látà ni wọ́n fi kọ́ ilé yẹn ni wọn ò tẹ̀ dúró báyìí o, tó kálukú ti fọ́n dàgbé. ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ nílẹ̀ Yorùbá lélẹ́yìí? gbogbo ẹ̀yin gómìnà, ẹ̀yin rẹ́ẹ̀pù, ẹ̀yin mínísítà, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ yìí. ṣé ẹ rí i pé ìta ni mo wà nígbà tí mo ṣe fídíò yẹn? ilẹ̀ adúláwọ̀ kan lẹ̀ ń wò yẹn o, ṣùgbọ́n ṣe wá wo inú ìlú ti wá, ó ti dahoro. àwọn Fúlàní agbésùmọ̀mí wọ́n fẹ́ gba ìlú ni o. Yorùbá jí má sùn. Àṣàkẹ́ TV show.